ọ̀rọ̀ ìyá ṣe pàtàkì ó ṣe kókó. Ìyá ni wúrà ọmọ, ọ̀rọ̀ ìyá ní lórí púpọ̀ púpọ̀. Ṣẹ́ni tó mọyì wúrà ní polongo rẹ̀ fàráyé gbọ́. Níléeṣẹ́ tẹlifíṣàn SMY TV àwa ń pòkìkí ìyá kí gbogbo aráyé ó lè mọ rírì wọn gidigidi. Ọ̀rọ̀ yóò ṣe é mú bẹ́ńtì o torí pé pàtàkì lóbìnrin. Bóbìnrin ò bá ní ṣe pàtàkì Ọlọ́run ò ní dé fà lọ́jọ́ sí. Ṣé ẹ rántí ìpìlẹ̀ṣẹ̀ àti ṣẹ̀dá ayé? Adam la kọ́kọ́ dá, gbogbo pátápátá la mọ̀ pọ́kùnrin ní í ṣe. Ìgbà tọ́lọ́run wá rí wípé Ádámọ̀ yìí nílò ìrànlọ́wọ́ àti olùdámọ̀ràn tó tọ́ ló bá yá dá Éfà obìnrin gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ rẹ̀. Ẹ̀yin ẹwà yóò làjú òde òní. Bó lè wù kọ́kùnrin ó kàwé, kó nípò tó láyé, kó níláárí, kó lówó tó láyé, tí ó bá fẹ́yàwó tàbí gbéyàwó sílé yàtọ̀ sáwọn tó ṣiṣẹ́ fàdà o. Àwọn ọ̀dọ̀gbọ́n wọn ò gbà pé yàn gidi nírú wọn o. Pàtàkì àwọn obìnrin ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn rárá tá a bá ní ká máa ṣàlàyé ẹ̀. Ìdí ẹ̀ nìyí tá a fi ń gbàlejò àwọn obìnrin rere tí wọ́n ti pàpà wá jẹ́ ìyá rere. Toró ní irú ìyá ní bẹ láyé o. Àwọn ìyá àyà wà, ṣùgbọ́n àlejò wa tòní abiyamọ rẹ̀ lọ́ọ̀dẹ ọkọ, olólùfẹ́ àwọn ọmọ rẹ̀ náà ni àlejò wa. Ìyá tí kì í ṣe àgbàyà látàrí ipa ribiribi tí wọ́n ti kó nínú iṣẹ́ ìdàgbàsókè àwùjọ, iṣẹ́ ìdàgbàsókè ẹ̀sìn àti kákọ́mọlédè Yorùbá. Lórí ètò obìnrin rere ìyá rere tòní, a ti rí màmá wa díákónì obìnrin Felicia Ọmọyẹni Ọlánìrègún. Ṣẹ́gun Mákindé ló kọ tèmi o. Màmá Ọlánìrègún, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀. Ẹ kú lé o. Màmá ojú yín gún régé, Èdùmàrè ó túbọ̀ dà yín lágbà jù báyìí lọ. Ẹ jọ ọmọ pẹ́pẹ́pẹ́, ẹ sì ní dàgbàyà láṣẹ Èdùmàrè. Tá a bá ń sọ̀rọ̀ láwùjọ wa yìí, ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti túká, ọ̀pọ̀lọpọ̀ ìdílé ti fẹ́ dàrú, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò fẹ́ rí ilé ọkọ torí pé bíi kíyàwó máa jóbe ilé ọkọ tàbí kóbi ọmọ fi ya ara rẹ̀ gan jìyà. Àwọn ìwà àbàjẹ́ tó wá ń ṣẹlẹ̀ láwùjọ wa, wọ́n á ní irú òróǹborùn orí àwọn ìyá wa náà ni wọ́n ń dá lé lórí. Wọ́n gbà mí, wọ́n á ní bọ́mọ ọjọ́ ṣòkòtò yọjọ kíjìpá ẹni bí ni làájọ. Ìgbà táwọn ọkùnrin àwọn bàbá wọn bá ti wá ní ìfún yẹ lọ jàjẹ, ẹ̀yin ìyá náà lẹ́rẹ̀ rù jù. Ìdínú tá a fi pè wá sórí ètò tòní o, lórí ètò obìnrin rere ìyá rere. Kẹ́ ẹ sọ̀tàn gbèsè ayé yín, kẹ́ ẹ sọ tójú yín rí kí àwọn èèyàn ó lè kẹ́kọ̀ọ́ látara tójú ti rí kọ́rọ̀ sàtò dayọ̀ ojú ti rí. Ọdún wo la bí agboolé wo bó ní bẹ̀rẹ̀ yín ṣe rí gan? Ẹ ṣe olóòtú láì dènà pẹ́nu, ọmọ ìlú Olúpọ̀nà, ọmọ bíbí ìlú Olúpọ̀nà náà ni mo jẹ́. A bí mi sí ilé Ọ̀dọ̀fin nílùú Olúpọ̀nà nípínlẹ̀ Ọ̀ṣun. Olúpọ̀nà. Bàbá wa Joshua Sókùnbí Àkànó, màmá mi Alice Àkànó, gbogbo wọn ti lọ sùn láyà Olùgbàlà ní nǹkan bí ọdún 550 díẹ̀ sẹ́yìn. Náà ni mo dókè pẹ̀. Ìgbà tá a dẹ̀ bí wá yìí, ìgbà yẹn ó dáa díẹ̀ torí dáàdì wá lówó lọ́wọ́, so màmá mi wọlé tìlù tìfọn ni, bẹ́ẹ̀ lógun ti dé. So àsìkò tí wọ́n lóyún mi, àkọ́bí wọn tí wọ́n kọ́ bí kò séwu. Ìgbàdí dáhùn tí wọ́n lóyún èmi báyìí, àwọn èèyàn gbógun ti wọn, gbogbo tí wọ́n ní pátá ni wọ́n gbà kan lọ́wọ́ wọn, ohun tí wọ́n fi ṣèyàwó ni wọ́n gbà pátápátá lọ́wọ́ wọn. Tó bẹ́ẹ̀ tó yẹ pé èmi ò rí ọmú kankan mu lọ́mú ìyá mi o. Wọ́n mú fún ọdún mẹ́ta. Mi mú mú kankan o, ọ̀dọ̀ ìyá mi ni mo gbé. Orí àgbo ni wọ́n gbé sórí àrò báyìí tí wọ́n máa fún mi mu. Ọmú àyà wọn tí wọ́n mọ fàáfàá bíi rọ́bà ni kò sí àkàn nú ẹ̀. Ibẹ̀ yẹn ni mo gbé fún ọdún mẹ́ta kí tó tún wá padà sí ọ̀dọ̀ màmá mi gangan. Nígbà tá a sì délé padà, ilé Ọ̀dọ̀fin padà, màmá mi bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi iṣẹ́ kọ́ wa. Iṣẹ́ káràkátà ni wọ́n ń ṣe ègbò, mọ́ńkì, ẹ̀wà àti iṣu. Iná mẹ́rin ni lọ́ọ̀dẹ̀ wa. Tẹ́ bá wọbẹ̀, ẹ kọ́kọ́ sá padà pé kí ni wọ́n ṣe lé ìyá tèmi gangan. Ìyá ò sí, ìyá ọ̀dàgbò, ìyá mo ti kú mbẹ́ yẹn, mo ti wá sọ́dọ̀ mọ́ mi báyìí. Ó ti yẹn sìn. Lásìkò tá a wá ṣe yẹn lọ́wọ́, ibẹ̀ ni mo ti tún wá lọ sóko ẹlẹ́sìn. Kílẹ̀ lọ sí lóko ẹlẹ́sìn, ibo lóko ẹlẹ́sìn wà? Oko ẹlẹ́sìn wà ní Ayédire wa náà ni, ọ̀kan nínú oko ilé Mọ̀ndú ni.
màndù tó wà ní Olúpọ̀nà oko wọn ní oko ẹlẹ́sìn àmọ́ mi ẹni tó gbọ́mú lẹ́nu mọ́ mi gangan ló lọ ilé ọkọ ńgbà yẹn wọ́n bá ní kí n ṣe mi ní ìyàwó lọ àmọ́ náà rò pé nǹkan gidi ni àṣé ń lọ jìyà ń bẹ̀ ni mo pàpọ̀ ń bẹ lẹ́yìn ọ̀run mi ló ti yọ bọ́ńbọ́ yìí wọ́n ní mo gbọ́dọ̀ pa abọ́ mẹ́jọ lójúmọ́ wọ́n ní mo ti ń wẹ̀kù goro kan kí n tó máa sunkún pé ìyá ilé mọ̀ pọ̀ àṣé Ọlọ́run ó gbọ́ ẹkún mi bí bá mi ṣe sọ lọ́dún kan nìyẹn pé tí mo yẹ ní bá ti wálé iléyá lọ́dún yìí o wọ́n di iṣu 12 lọ fún yàyà mi wọ́n fi dí rẹ̀ bẹ́ẹ̀ kó lè yọ àyọ̀ǹda mi wọ́n bá gbé mi wálé mo bá fi dé skul orí àpáta bá ti dé skul ní bá mi mú mi lọ bá a ṣe débẹ̀ tá wọlé báyìí ọ̀gá bẹ̀ ní ìlè rántí ọkọ̀ ọmọ ọjọ́ sí lọ that was 1972 wọ́n ní ilé yóò ní ìdí kọ́ fọwọ́ sí etí mọ́ ewọ́ rẹ̀ gan ti gé etí lọ kọ́ sáré jókòó kíláàsì ni mo ṣe lọ jókòó kíláàsì pé náà bá dán wò gan bóyá àwọn òtún tó gbé wọ́n sì dán mi wò mo sì yege kíláàsì wà yẹn táàmù 2 péré ni mo fi kà máa ṣe yé mọ́ nìyẹn láwọn àsìkò yẹn náà iṣẹ́ oko mbẹ́mbẹ́ táwọn ṣe fún bá mi o torí iṣẹ́ wọn kòkó ni wọ́n ń tà àti kẹ́ni wọ́n sì gbé kòkó wọn a lè fodidi ọjọ́ 4 ká tá a máa rù ú ibi tá a rù lọ́jìnà o kò síṣẹ́ tí àtọmọkùnrin àtọmọbìnrin kò síṣẹ́ tí ó yẹ kí wọ́n mọ̀ torí ọjọ́ iwájú torí èèyàn lè débi iwájú ó lè rí pé yọ́ ọmọ dùn yìnyín kọ́ ọmọ dùn yìnyín gbogbo àsìkò ni mo ti tọ́wò láyé ìgbà tó dùn ìgbà tó tó dùn ìgbà tó tó dùn gbogbo ẹ̀ ni mo ti tọ́wò àfodidi ọjọ́ 4 ká kòkó àfodidi ọjọ́ 4 wọ̀ ọ́ àwa lọ bá a tá a bá ti bà tán àtúnrù lọ sórí sá àtúnsà àtúnkò lọlé ìyẹn bẹ́ẹ̀ tíṣẹ́ ti bàbá nù o tíṣẹ́ ti mọ̀mọ́ ńlé ọwọ́ la fi ń wọ ìgbó o mọ̀ mi wà fẹ́ àwọ̀ àtúnwó mi lọ omi tá a wá lọ ni wọ́n fi fọ́ ìgbódó gbọ́dọ̀ funfun dáadáa tó wọ́n bẹ̀ abẹ́sùn lálẹ́ àá ti ṣe ẹ̀kì bóyá làwọn ọmọ ti jẹ́ kì mọ́ nísìn ṣèṣe ní à ń pè ní ẹ̀kì òun ní máa pẹ́ kó tó jiná aago 5 báyìí láti dòun ná ó gbọ́dọ̀ ti jiná ká aago 10 tó lù ṣùgbọ́n ẹ̀wà ń tiẹ̀ a lè dá lé aago 7 títí aago 10 náà jiná tó mọ́ mi ó wà gbìyànjú láti gbẹ́ pé by time tí gbogbo nǹkan bá ṣe rọlẹ̀ tán láago 10 ó ti tan gologolo fa gologolo la fi kàwé àtàwọn àbúrò mi ọkùnrin o gbogbo wọn náà lájọ ń ṣiṣẹ́ o kò sí iṣẹ́ yàtọ̀ nínú ilé wa ń gbà yẹn o yọwọ́ ara ẹni kọ̀ọ̀kan fa ọ̀rọ̀ gologolo kọ̀ọ̀kan fa kálukú àdọ́balẹ̀ ní inú pálọ̀ báyìí à ń kàwé lọ́nà màmá yẹn náà wá dúró bí màmá fún wa yóò wá gbága àwa jókòó láàrin wa ó sì mọ̀ pé ó ti rẹ̀ wá àti ṣiṣẹ́ oko àti ṣiṣẹ́ omi àti kiri ọjà yóò wá jókòó tí wà báyìí tẹ́yìn bá ti fẹ́ mọ̀ sùn báyìí yóò mọ̀ wọ́n mi lù lójú ọmọ sùn ọmọ pé mi ò kàwé ẹ̀yin náà lẹ́gbàgbà ẹ̀wà lórí mi o ẹ̀yin náà lẹ́gbàgbà kíní o èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ ìdójú ogbó ojú ọmọ rà ní o ojú ọmọ ṣèdín ní o níbi náà o a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a sì gbàgbà lórí wọn. sáré oúnjẹ ọmọ jẹ kí wọ́n tó lọ. wọ́n jẹ torí 84 years ni wọ́n lò kí wọ́n tó kú. ọ̀dà ìgbẹ́ kò ní dé sùkúl orí àpáta ìbòlẹ̀ tó ń tọ kọ́rọ̀ sí. mo bá bọ́ sí ibi tá à ń pè BM ìyẹn ní Baptist Modern School ó náà ló tún ètò tó súnmọ́ wá ńgbà náà girama ò tí ì pọ̀ nígbà náà lọ́dún 3 lẹ́yìn rẹ̀ ni mo wá sí Baptist High School ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí challenges kékeré kan. irú ìpèníjà o. àwọn àbúrò mi ti wà lẹ́yìn mi wọ́n ti súnmọ́ mi báyìí èmi ti dé GS2 ní high school ní báyìí ṣe é ti rí obìnrin ẹ má jẹ́ àtọ́ níléèwé o ẹ má jẹ́ àtọ́ níléèwé kankan o torí pé ilé ọkọ rẹ̀ ni wọ́n máa fi sin o àti pé tóbìnrin bá tiẹ̀ ti kàwé gan ebi kìsìnì ni wọ́n máa fi gbé ṣe ẹni ọkùnrin tí ń bẹ lẹ́yìn ẹni ẹja mójútó lọ́dún táwọn yẹn 30 naira lówó school o bí wọ́n ṣe taari àwọn àbúrò mi sí girama nù wọ́n bá ní kémi wá lọ sí grade 2 Ọlọ́run wípé kí Bọ́lá Àgè kó gbé ẹ̀kọ́ ọ̀fẹ́ dé ní 1978 ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn ni mo wá lọ bàbá mi ti réètì mi dáhùn wípé ṣèbóbìnrin ní kí ni ó mọ̀ bọ́ ju pé kó lọ ilé ọkọ lọ kó sì tún máa lọ síwọ̀n ilé ọkọ àti pé ńgbà míì gan obìnrin lè má kà pé wọ́n ló lè gbóyún wọn ò sọ́délẹ̀ fún mi ni ṣùgbọ́n mo jẹ́ kí wọ́n mọ̀ pé n tí wọ́n wí yẹn mo bá wọn fàyè lé èmi náà ẹ̀yin sọlọ kan yín pé kò ní rí bẹ́ẹ̀ fún mi n ò ní foyún gbé ẹ̀kọ́ o. n ò ní foyún gbé ẹ̀kọ́ èmi náà bá múra mo múra gidi gan kì í ṣe mo múra kéke ọkùnrin tí ó gbé mi kíláàsì yóò múra rẹ̀ ní grade 2 máàsì tí mo mọ̀ èmi mọ̀ máa kọ́ gbogbo wọn tí wọ́n mọ̀ pé mi ni pé ìyá àwọ̀ ọ̀yà. mo dúró
mi ò dúró mo tún parí grade 2 lọ́dún mẹ́ta that was 1981 ìwé sì dáńgbà náà bá a ti parí ni wọ́n ti fún wa ń sẹ́ level 4 àti gba level 4 láì tí gba rìsọ́ọ̀tì wọ́n ti pín wa sí school Òkè Ọládìsí school ní wọ́n gbé mi sí ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́ máa rí ọ ó wà ní ọkàn mi pé ìwé tí bàmí ní nìka lákàyọrí bí mo ṣe tó mú kúrò ẹ̀ mo ní ẹ̀yìn tí ìdèbí iṣẹ́ bó tún ti di 1983 mo tún gba fọ́ọ̀mù Ọlọ́run pé kí kọ́lẹ́ẹ̀jì wà ní ibi ikú wọn ti bẹ̀rẹ̀ bá wa sọ dẹ́nsì ńgbà yẹn ibẹ̀ láti bẹ̀rẹ̀ 1983 ìgbà tó wá di 85 wọ́n gbé kó wa lọ Iléṣà mo ti parí 1986 bí mo ṣe wá dé mọ̀ mi bá yàrá wọn lè tẹ̀ ẹ̀ka náà tó ẹ ti kàwé gbogbo mẹ́sìsì lẹ́ẹ̀fi kàwé dànù tán èwo lẹ wá ń wí mo lẹ wá ń lọ yìí mo ṣẹ̀ṣẹ̀ 27 gbà náà ẹ jẹ́ nǹkan kó tàn wọ́n ní rárá o wọ́n ní lè mọ́kọ wá ní ọkọ ní bẹ́ẹ̀ sùkúù tí ò tí ì jáde yìí. ta ni. Ọlánìrègún Ọlápàdé Samuel wọ́n wà nífẹ̀ẹ́ nígbà náà lọ wọ́n parí ní 86 yẹn àwọn ti lé ń tà tí wọn ò lè lọ sáàpù mo sì mọ̀ pé kò tí ì lè ṣiṣẹ́ ẹ jẹ́ wọn jókòó díẹ̀ kí wọ́n ti ẹ̀rí nǹkan kan tán planning ni wọ́n ṣe wọ́n sì ti láti year 3 ni wọ́n ti bẹ̀rẹ̀ owó gbígbà tí wọ́n ti yàwòrán lè yàwòrán káàkiri ṣùgbọ́n èmi ni mò ń wò yí pé kémi náà fi ní nǹkan gidi lọ́wọ́ náà ni mo fi pé rárá mọ́ mi yarí o mọ́dà mi àti bọ̀dá mi àwọn sáṣe ìyàwó fún wa àti sísítà mi wọ́n sáṣe ìyàwó fún wa 1987 December 5 1987 la bá bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó ọlágbára o. irú agbára wo ló ní. ó ní agbára o ẹ̀kọ́ kún bẹ́ẹ̀ gbogbo ètí mo kọ́ nílé lọ́hùn yẹn tẹ́ntẹ́n o Ọlọ́run wa gbomi jogún àwọn nǹkan kan fún mi ìfaradà sùúrù ìyà jẹ́jẹ́ wọ́n máa ń pè mí mi sọ̀rọ̀ o ìyà jẹ́jẹ́ kí ẹ tó lè gbóhùn mi ẹ̀rín jìnnà díẹ̀ o gbogbo àwọn nǹkan tí mo kọ́ yẹn nílé ló wá ràn mí lọ́wọ́ ńgbà mo délé ọkọ torí mo sì délé ọkọ báyìí ní ọkọ ọmọ méjì dà mí láyà ní ẹni ọmọ méjì yìí o wọ́n máa gbọ́dọ̀ rẹ o ò sì lè mú kan o torí kan ọmọ sí ìkó méjì obìnrin 1987 ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ilé ọkọ tẹ́ ẹ nínú gbogbo tá a wà yìí oko là fi dá ó ti dìlù oko là fi dá mo ní ọkọ dáàdì ní ọkọ àwọn ọmọ ní ọkọ tá a gbé gbàdo tá a gbé ẹ̀gẹ́ ilé tẹ̀ ń wò inú oko ní gbogbo ọbẹ̀ táwọn ti rà nígbà náà lọ́hùn tó báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn títí bó di 1991 wọ́n dìbò dáàdì dìbò wọ́n sì wọlé sí House of Assembly 1991 ṣùgbọ́n wọn ò pẹ́ ń bẹ̀ tí àwọn ọmọ ní bá gọ́ọ̀nà Adélékè Ìsáàkà Adélékè àwọn náà bá wọn ṣiṣẹ́ wọn bá wọn ṣèjọba gbogbo ìgbà yẹn náà kì í ṣe kó fún gbogbo ara dẹrùn torí mo lè sọ 5,000 ní sálárì wọn gbà náà nígbà tí owó tèmi jẹ́ bíi 1,000 kan a sì kó ọmọ bíi 6 sọ́dọ̀ ọmọ ọlọ́mọ kò sí ní tá a lè fi káwọn àmà mi ó tó dá ẹja gidi mọ̀ ẹja ìtàjú rárá yẹn akúmọ̀déjú sìkìtì mọ́wẹ́ ni mo máa pè fún wọn mọ́ mi aka ní Jídé mọ́ mi irú ẹja àwo lẹ́sìn máa ní sìkìtì mọ́wẹ́ ni ebó orí bó ti nù ún tí ó ti pọ̀ ó sùrù mọ́ irú ẹja wo lélẹ́yìí ẹ ti kọ́kọ́ já orí ẹ̀ dànù ẹ wàá ṣẹ̀ṣẹ̀ fomi ṣe omi gbóná àti iyọ̀ ẹ ń gbà tó òórùn rẹ̀ bá jáde ẹ ṣẹ̀ṣẹ̀ wàá gbà ẹ tó wá dà sáta bá a ṣe bẹ̀rẹ̀ ayé nìyẹn o bá a ṣe bẹ̀rẹ̀ ayé nù kọ́ sá sọ mo ṣe ìyàwó kánsílọ̀ mo ṣe ìyàwó ọ̀nàrẹ́bù BK lásán tí mo máa wọ̀ BK ń bàtà BK ń báàgì tá a mọ̀ sáré sí a mọ̀ grade 1 rẹ̀ grade 2 rẹ̀ wá grade 3 tó bá tún ya a tún rà a tún rán láwọn BK ní staff room. ọ̀pọ̀lẹ́rìn. ọmọ ẹ sì lẹ kàkán yìí torí ìrìn àjò gbéyàwó mo tún padà bọ̀ wá bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹja bọ́rọ̀ ètò ẹ̀kọ́ débi kan. torí pé nígbà tí ẹ̀kọ́ yẹn ti wà lọ́kàn mi bí mo ti bí àkọ́kọ́ báyìí mo ní dádì mo ní mọ̀ lọ yunifásitì bó láwa ṣe mo ní gbọmọ lọ ọ̀dọ̀ mọ́ mi ni. fáfitì bò lẹ́nu. Adó Èkìtì yunifásitì Adó Èkìtì ni mo lọ ọdún 4 sandwich wa la fi ṣe. ẹ̀kọ́ wò lẹ́ẹ̀kọ́. Yorùbá ni pọ́nbélé
Yorùbá ni. abájọ ọ̀rọ̀ dásáká lẹ́nu yàrá yàrá ẹ mọ bọ̀rọ̀ yín bọ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n kọ́ wa àwa náà tún wá kún ẹ̀bùn náà tún kún téèyàn bá lọ ṣe Yorùbá ó lè má lẹ́bùn èèyàn tún lè má fiyè sí lọ náà lọ títí débi pé kò yẹ ayin lọ́run ló bò ó pé nígbà mo wà lẹ́nu iṣẹ́ tí mo wà lẹ́nu iṣẹ́ gbogbo iṣẹ́ mi pátá 100% la máa gbà high school mo lò 15 years 100% ní SS3 mo lò 10 years ní Methodist 100% ní 100% ní a máa gbà nínú iṣẹ́ mi mo tún wá lọ sí Catholic bẹ́ẹ̀ náà mo ti wá di ọ̀gá nígbà mo dé Catholic tí n bá ní kí n sọ wàhálà díẹ̀ tó wà nù ìrìn àjò gbéyàwó. èyí tí fẹ̀kẹ́ dé ìyàwó ọdún wo lẹ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba. 2016 August 31. káwọn pa ti ìfìyàn ti síbi kan bá August 31 2016 ọdún 2020 láàárín àwọn àsìkò yẹn mo ṣe mákìn o mo ṣe mákìn WAEC o NECO méjì GC NECO WAEC ẹ̀ẹ̀mẹ́rin lọ́dún ni mo máa ń lọ sí Òṣogbo láàárín rẹ̀ ni mo kọ́ṣẹ́ igi o iṣẹ́ pákó títà o nígbà tí owó ọ̀ka tí a sì fẹ́ rán àwọn ọmọ ilé. ó yá ó ló ti yá mo tó bí oríṣi bíi mẹ́rin ni mo ń ṣe láti mú kí inú ilé kó ṣe kí ni o kó dùn kọ́ mọ́ sì sí wàhálà kíní kan sì wà lára mi ì tọrọ nǹkan nípa bá nínú. I was so contented. I'm so contented with whatever we have. Pé kí n lọ sọ́ọ̀dẹ̀ kejì kí n lọ yá nǹkan rárá o. Yín sì fi kọ́ àwọn ọmọ mi. Kò sọ́mọ tẹ́ lè rí pé lọ́gbà yọ wá. Lọ́gbà kan wá. Níta bá ní láàyè. ìrìn àjò gbéyàwó ká tó bọ́ sáwọn kò tẹ ìdìmọ̀ láwùjọ ká tó wá kára àlékún tó dìjọ́ ní ọjọ́ rẹ̀. Bí a ṣe gbéyàwó 1987 tá a bẹ̀rẹ̀ Ọlọ́run pé bá a ṣe béèrè ó dẹ̀ bá a mú ṣẹ ìrànlẹ̀ ẹjọ́ náà ká tó sunran ọmọ àkọ́kọ́ kúnlẹ̀ àgbàdúrà pé Olúwa ẹ kàn yàn wá fẹ́ ẹ fún wa lọ́mọ mẹ́rin àyàn nàná rẹ̀ pé kọkùnrin jẹ́ báyìí kó yẹ pé Olúwa fún wa ní ọmọ mẹ́rin láàrin ọdún mẹ́wàá la sì fẹ́ o lórí ìkúnlẹ̀ lèmi rẹ̀ wá o adira wa lọ́wọ́ mú báyìí torí pé tí í ṣe pé kẹ́ni kì í ṣe pé kẹ́ni mi ìṣera àníyàn sànyàn kí n tó dọ́dọ̀ rẹ̀ so lálẹ́ yẹn bá ṣe sọ ní Olúwa fún wa lọ́mọ mẹ́rin àtúnwábìrà wa léèrè pé tí n bá sí mọ́ ṣé wàá lè tọ́jú ọmọ mẹ́rin tá a béèrè òun náà ní tí mi bá sí mọ́ ṣé màá lè tọ́jú ọmọ tá a fẹ́ béèrè mo ní lágbára Ọlọ́run màá lè tọ́jú. ìrìn àjò gbàgbọ́. mo ti ṣètẹ́bọ́ mi ní. àní pé ní àjò gbàgbọ́ lẹ fi gbé ńgbà náà. ni mo fi gbé. ẹ nírètí ní Ọlọ́run. ni mo fi gbé. sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tẹ́ ẹ ti kọ́ ní Baptist ìjọsìn. ẹ̀ẹ́dàlẹ̀ so bá a ṣe wá rìn bọ̀ nǹkan wàyí sí nǹkan òye sí o lè gan ìdàwọ̀sẹ̀ yìí àti alọ́ta gbogbo dividend tá a ní dividend crank dividend gbogbo tá a máa ń rà tá a ń ra kéékèèké yẹn àwọn shares ọkọ mi kó lọ sípò ọlọ́ta torí owó school àwọn ọmọ à ń dáko à ń sin adìẹ láàárọ̀ 5 o'clock àti jí sí adìẹ níbẹ̀ yẹn nísàlẹ̀ láti kọ́kọ́ fọlé adìẹ láti fún wọn lóúnjẹ láti sa ẹyin rẹ̀ kó tó di pé mo lọ school tó bá di break mà tún wálé láti wá yẹ̀wò tèmi bá ti wá báwọn àwọn náà tún wá kò sóde lílọ kò sásọ kankan tádé ọ̀jẹun àjẹun ńgbàdé ẹ bá tó jẹun látò jẹun so bá a ṣe sáàrúdà sírọ́ọ̀fù nù asáfẹ́ the best fún àmọ́ wa ọlọ́sìn ràn wá lọ́wọ́ a sì fún wọn ní the best. ẹ jọ ọmọ pẹpẹpẹ lágbára Ọlọ́run ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn obìnrin wọ̀nyí. ayé ń yí gan tí èyí béèyàn ṣe rí pé ayé ń yí yìí àti gbọ́dọ̀ ṣọ́ra wọn ní téèyàn bá kéèyàn bá yé yí but at the same time a gbọ́dọ̀ mọ ibi tá a yí sí kó mọ lọ yí sí kòtò a gbọ́dọ̀ múra síṣẹ́ ni o iṣẹ́ ni oògùn ṣẹ́ o ọwọ́ ẹni kì í sí ìtàn àyàn jẹ kéèyàn má sì fi ọkùnrin wé ọkùnrin ṣẹgẹrì ẹ ọkùnrin ò lè rí bákan náà láìláì bẹ́ẹ̀ náà làwọn obìnrin náà lè rí bákan náà. ọba ti lè yàn kán tó ọyàn yẹn o ti gbà wípé tiẹ̀ lè lé irú ń tọ́ ọyàn náà ibi tó bá kù sí lọ́wọ́ máa ti fàdúrà ràn lọ́wọ́ kì í ṣe pé kéèyàn wá máa bẹ́ ká lọ kókó rẹ̀ a gbọ́dọ̀ ní ẹ̀mí pé a máa bẹ́ káàkiri ká dúró tì wọ́n ká gbàdúrà fún wọn
kí a sì múra gírí. Iṣẹ́ tí n ò ní àwọn ọdún mẹ́jọ kan wà tó pé èmi mọ̀ fún dádì lówó tí n bá ti gba sálárì tí n bá ti yọ̀dá mẹ́wàá mi tán bẹ́ẹ̀ ni tí n bá ti yọ̀dá mẹ́wàá mi tán màá tún fún ọ lówó ẹ̀ ti sákùn ẹ lè fẹ́ ra nǹkan gbòòrò tó bá sọ yẹ obìnrin mi ni yóò mọ̀ fi owó pọ́n wọn lójú tí o tó torí pé wọn sì ní ìjọba ní àsìkò yẹn for 8 years láyé bàbá Oyinlọ́lá so àwa rí i pé a jọ fi sùúrù tó ẹ̀ẹ̀kan lájàrí o fún 37 years tá a jẹ gbé ẹ̀ẹ̀kan ṣoṣo nígbà tí ìgbéyàwó wá di ọdún 4 náà sí ni kí ló kọ́kọ́ tì mí láyà pé sóbìnrin ní ọmọ gbé gbogbo nǹkan náà lé ní á ṣe bẹ̀ á fọṣọ á ṣe gbá á ṣàwò kò sí owó kò sí nǹkan kò sí sẹ́ lọ́wọ́ wọn mo bá lọ ọ̀dọ̀ mọ́ndà mi ló fi yẹ kí ìyá dáa mo wá lọ ìròjọ́ fẹ́ nìkankan mo wá lọ bá mọ̀ mi báyìí ní í ṣe mí báyìí ní í ṣe mí ó ní máa lọ sí ó ní ẹlẹ́dàá rẹ̀ ọmọ ṣàdúrà fún ọ ni ó ní kódà ẹran tó dáa ní kọ́ ọmọ fún un tó bá ti lówó tó rẹ ẹran tó dáa sínú kòkò èso dáa bẹ̀ ní kò mọ̀ fún un ó ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn èlé ṣe pé thank you ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò lè ṣe sorry wọ́n ní ṣùgbọ́n ẹlẹ́dàá wọn yóò mọ̀ sí kíni yóò mọ̀ sí thank you fún un bí mo ṣe wálé nu ẹlẹ́dàá wọn sì ṣe thank you fún mi ìwà láàkì kankan the best mo wà fún wọn the best of the best ni mo wà fún wọn nínú ilé mo wà ní nǹkan sí ọlọ́wọ́ ọwọ́ àbùkún mi sí. ẹ jáwọ́ ní àjò yín kẹ́bi olùkọ́ni èdè Yorùbá ṣókí ni àti kò tẹ́ èdè múnú jọ kẹ́ẹ̀dẹ̀ ká sì mọ̀ lọ. lásìkò tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti Yorùbá náà ni mo kọ́ títí ẹgbẹ́ akọ́mọlédè àjọṣe ni wọ́n ti ẹ̀ ti tún fún mi lé oyè ńbẹ́ èmi ni yèyé kíndì ẹ̀ náà fún mi náà àmú òun ti ẹ̀ràn tí n bá ti ẹ̀ ló gan tí a fún mi oyè tí a yẹn fún mi ní ìdọ̀ta. àwọn ará ilé náà ti máa mọ̀ báwọn ẹ sì dé rántí a tún parí ètò ẹ̀jẹ̀ àpò ní obìnrin ní òjò wo. Olúwa lọ́wọ́lọ́wọ́ báyìí mi ni alága ẹgbẹ́ obìnrin ní ìjọ Ẹ̀pàtẹ nígbà tí mo sì débẹ̀ ní 1987 bí mo ṣe ń débẹ̀ n ò tẹ́ ẹ̀ tí ìṣẹ̀ṣẹ̀ máa wí pé kí nítorí wọ́n ti mọ sẹ́ tí mo ṣe nígbà lèdíà tí bàbá ọ̀tọ̀ lórí fi pé ó yá òun yẹ fún ní akọ̀wé ẹgbẹ́ obìnrin láti bí akọ̀wé ẹgbẹ́ obìnrin mo ti bẹ̀rẹ̀ mo sì yẹn lọ́dún 4 wọ́n fún mi ní GA dàrẹ́tọ̀ mo sì yẹn lọ́dún 7 wọ́n tún gbé mi sí lèdíà dàrẹ́tọ̀ mo tún ṣe lọ́dún 7 mo parí lèdíà dàrẹ́tọ̀ mo sinmi téńté ní agbé mi sí obìnrin lè alága. àdúpẹ́ torí tá a bá túmọ̀ mọ́lẹ̀. tí màá ṣe fọdún 9. tá a bá túmọ̀ mọ́lẹ̀ àmọ́ sọ̀rọ̀ náà ni àdúpẹ́ ó yẹ kí ọkọ ó yẹ kí ọmọ. mo ní láti kú dájì bí mo ò tiẹ̀ sí mọ́ torí pé mo ò fi mí sílẹ̀ orúkọ ọkọ mi ni Samuel Ọlápàdé Ìjàjì lánàá àǹdẹ ni wọn ọmọ òsùn kàkà wọn jọlọ ọmọ òrókòrókò ló wà kọjá létí pé ọmọ bá abárírin kárírin ọmọ bá abárẹ́fọ̀n kápá rẹ́fọ̀n ìyànà kan mo kúrò kọjá mo rí nǹkan fẹ̀rẹ̀ ọmọ ọba ni wọ́n sì máa ṣèṣe ọba nulẹ̀ ní wọ́n sì máa kẹ́ wọn gẹ́gẹ́ bí ọba mo wá fẹ́ kí àwọn ọmọ mi torí pé wọ́n gbórí dúró kì í ṣe pé mi ni mo wò wọ́n ọmọ tó bá gbórí dúró kì í ṣe ibi kan lè fọwọ́ gbáyà pé iṣẹ́ ẹ̀wọ̀n ni Ọlọ́run ni o ẹ̀yin mo dá gbogbo ògbó yẹn padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀kọ́ yìí tí wọ́n ti fi kó èmi nínú iṣẹ́ ìyìn rere mo kó wọn láti bẹ̀rẹ̀ I catch them young tí n bá ti ń lọ ṣọ́ọ̀ṣì ńlọ́lẹ̀ ráì mo ti kó wọn ẹ̀ǹso ní Sunbeam ẹ̀ǹso láàrúwẹ̀ ẹ̀ǹso nídìí ẹ̀ǹso gbogbo ẹ̀ka Baptist ni wọ́n tó jà yíyẹ lèdíà gbogbo ẹ̀ ni wọ́n ṣe ó sì ràn wọ́n lọ́wọ́ ní ààyè tí wọ́n wà wọn náà ti di ńlá nínú Jésù nísìn kálukú ti mú koro tó fẹ́ mú nínú ọ̀sẹ̀ Ọlọ́run sì jẹ́ kí koro wọn máa lọ lágbára ọ̀nà màmá ẹ ṣeun ibi gẹ̀rẹ́gẹ̀ báyìí náà ni àbágbàlagbà ẹ ṣeun tí ẹ tún fún wa lẹ́kọ̀ọ́ tí ẹ dá gbogbo ara lé lẹ́kọ̀ọ́ tó àníri jù báyìí lọ lórí ètò obìnrin rere ìyá rere pẹ̀lú màmá Diakoni obìnrin Felicia Ọmọyẹni Ọlánìrègún ìyá pédépédé ìyá kọmọláṣà èdè Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó àjọṣe ṣètò tòní John Adélùkà Tina Tóyèlẹ́sẹ̀ Akíntayọ̀ Àlàbí àti David Ayọ̀wálé Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi ìpàdé tó di jọ́mi ọjọ́ rẹ̀.